Bismillah, wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi wa man wala. Mo tún kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko àti ibikíbi tí a ti ń wò wá pé a tún káàbọ̀ síbi ètò wa èyí tí ọmọ ń wáyé ní dédé àsìkò tí a wà yìí. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ kó má ṣà gba gbogbo ẹ̀ ní ìjọsìn ní ọwọ́ wa. Àwọn bàbá wa ni wọ́n máa sọ wípé kẹ́ ẹ lọ́sàn-án kọ́ ẹ lóru, tó pé kí Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ ká bá níbi tó gbé lérè. tó bó sì ṣe rí gẹ́lẹ́ òun náà nìyẹn. A máa bẹ̀ Ọlọ́run ni pé kí Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ kí gbogbo rẹ̀ ká bá níbi tí ó gbé lérè. Ní ìlọsíwájú ètò wa tí a sọ̀rọ̀ nípa rẹ̀ last, àbí tá a sọ fún wa pé báwo la ṣe máa lo àsìkò wa dáadáa nínú Ramadan. Nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó dáadáa nínú Ramadan, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yí pé Ramadan ó wá láti wá prepare wa ni fún àwọn nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tó ní ká máa ṣe, tó pa wá láṣẹ. Ó sì wá láti wá prepare wa fún àti jìnnà sí gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tó bá fẹ́ kí a ṣe kí ni ò ká jìnnà sí. Ó rí i pé tó o bá wá ń gún ní mọ́ ti t'Ọlọ́run ọba láàrin oṣù kan, tí ó bá ṣe pé nǹkan míì bá ń bẹ ńbẹ̀, ó yẹ kó mọ̀ ọ́ la. Bóyá ìrun ló ń kí lásìkò rẹ̀ láàrin oṣù kan tó jẹ́ kí ìrun yẹn ó rí bálabàla, tí èsì pé o kí àìlà àbọ̀ ọjà àìlà papọ̀ mọ́ làásárì, àbọ̀ ọjà ìṣáì papọ̀ mọ́ mọ́gíríbì papọ̀ mọ́ ìṣáì, tí èsì pé bálabàla bá ń lò ń kírun láàrin odidi oṣù kan tó ń kírun bí wọ́n bá ṣe ń pèrun báyìí, tó jẹ́ pé kété tí wọ́n ń pèrun náà ló ń lọ ṣe kí ni o, ló ń lọ kí. Ó rí i pé yóò ti mọ̀ ọ́ la. Bẹ́ẹ̀ náà làwọn iṣẹ́ ìjọsìn yòókù náà tó jẹ́ sí pé tá a bá ń ṣe ní gbogbo àwọn àsìkò rẹ̀ láàrin odidi ọgbọ̀njọ́ yìí, yóò ti ṣe kí ni o, yóò ti lapa nínú ìgbésí ayé wa. Nínú àwọn nǹkan tó wá yẹ ká mójútó dáadáa òun náà ni ìrun. Ìrun èyí ṣe nǹkan téèyàn máa ń mú ní awẹ́wà. Ẹ rí i pé lẹ́yìn gbólóhùn shahadatu an la ilaha illallah àti muhammadu rasulullah, lẹ́yìn gbólóhùn yìí, in tó tún bọ́ sí number 2 nínú àwọn orígun ẹ̀sìn, nínú àwọn nǹkan tí Islam dó lé lórí, òun náà ni as-salatu. Ànábì sallallahu alaihi wasallam ó fọn rere rẹ̀ fún wa pípọ̀. Ó jẹ́ ká mọ̀ pé as-salatu imaduddin, òun gangan ni òkú ẹ̀sìn. Wọ́n tún jẹ́ ká mọ̀ pé tó bá dijọ́ ọ̀gbẹ́ni àlùkìyámà, òun náà ni wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú àwọn iṣẹ́ wa tá a bá ṣe. Tí wọ́n bá ti wá tú wò, tí wọ́n rí i pé iṣẹ́ wa níbi ìrun ó pàfẹ́ẹ̀tì, à ń kírun wa ní àsìkò rẹ̀, à ń kírun wa déédéé, a máa pa ìrun wa jẹ, a máa so ìrun wa papọ̀. Nígbà bá ti bá ní yẹ̀wò tí wọ́n bá báwọn, a rí i pé gbogbo àwọn iṣẹ́ yòókù ni wọ́n paasi wa ń bẹ̀. Ó túmọ̀ sí pé onígan náà kílínà ní fúnra rẹ̀. Tá a bá mójútó dáadáa, yóò kílínì gbogbo àwọn nǹkan yòókù, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba àlékè ọlá ṣe sọ fún wa yìí pé inna salata tanha anil fahsha'i wal munkar. Rírun yóò máa kọ̀ fún yàn níbi ìbàjẹ́ ni, yóò máa kọ̀ fún yàn níbi tí ò dáa ni. Béèyàn bá mójútó ìrun, kódà kó tó lè ṣe nǹkan tí ò yọ Ọlọ́run ọba nú, yóò jìnnà pípọ̀. Kó tó lè ṣe nǹkan tí Ọlọ́run ọba ṣe léèwọ̀, yóò jìnnà pípọ̀, torí pé ìrun èèyàn yóò máa kọ̀ fún yàn kúrò níbi aburú ni. Àwọn àfẹ́sìn wọ́n ní téèyàn ó fi mọ̀ pé ìrun òun gbà, tí Ọlọ́run gbà run òun, òun náà ní kó jẹ́ pé nígbà tí gbogbo bí ṣe ń kírun kò máa rọ̀ lọ́rùn pé kó máa ṣàìdá. Gbogbo ń tọ́lọ́run ọba àlékè ọlá ọ̀fẹ́ kò ró ń tàn lọ́rùn pé kó máa ṣe kí ni o, kó máa ṣe. Àpẹẹrẹ pé Ọlọ́run ṣe kí ni o, ó gbàjọsìn èèyàn nu. Ṣùgbọ́n ẹni tí ìrun rẹ̀ ọ̀bá kọ̀ fún kúrò níbi ìsìná, kọ̀kọ̀ fún kúrò níbi olè jíjà, kọ̀kọ̀ fún kúrò níbi irọ́, kọ̀kọ̀ fún kúrò níbi àwọn èèyàn pípa, kó máa ṣe áyákìlà, kọ̀kọ̀ fún bí kó máa gba ilé onílẹ̀. Irú eléyìí kò ṣe kí ni o, exercise ní í ṣe, kò kírun. Eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé pàtàkì number 1 ò ní ìrun jẹ́. Nínú àwọn nǹkan tá a sì gbọ́dọ̀ mójútó dáadáa nínú àwẹ̀ òun náà ni, kó lè bàa jẹ́ pé yóò rọrùn fún wa nígbà táwẹ̀ bá tún lọ, láti lè máa continue lórí dáadáa tá a bá ṣe ń bẹ̀. A bẹ̀ ẹ́ nínú àánú rẹ̀, Ọlọ́run dákun má ṣà jẹ́ kó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti máa kí. Ẹ̀san pọ̀, ìrun sì lágbára pípọ̀ nínú ìgbésí ayé wa. Ọlọ́run ọba àlékè ọlá kó má ṣà ṣe ní rọrùn fún wa, torí pé Ọlọ́run ọba ní máa ṣe ẹ̀sìn ní rọrùn fún yàn. A bẹ̀ ẹ́ kó ṣe ní rọrùn fún àwa àti ẹ̀yin náà. Hadha wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in.